Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹ̀yin olólùfẹ́ Ìfẹ́olúwa, ṣé dáadáa ní ṣàlàáfíà ni wọ́n bá yín. Ẹ̀sìn òwe tí wá sí yọ báyìí mo fẹ́ gbé ń débẹ̀ lórí fíìmù tẹ̀wá lọ́wọ́ Ara Kenge Part 2 ó ti jáde. Ẹ̀yin olólùfẹ́ mi ẹ lọ sórí YouTube kẹ́ lọ wo Ara Kenge Part 2. Ẹ jẹ́ ṣàlàyé nǹkan bí tí tó ṣẹlẹ̀ fún yín nínú múfì mọ̀ fáwọn kan máa ṣe bọ̀ fún èyí tẹ́ etí rẹ̀ ẹ̀ náà fàní láti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ láti ẹnu. Ẹ mọ̀ kí ní Part 1 mo sọ fún yín pé Araba òkú ìyá pé ọ̀rẹ́ ẹ̀ Mádàndọ́lá pé òun ló ẹnu pé kí àwọn ọmọ sọ pé ó jẹ́ bí ọmọ tó jẹ́ pé ó lágbára ó dàbí bí ènìyàn kan báyìí pé inú àláyìn lọ́sọ̀ sọ pé kó gbáṣọ aṣọ oríṣiríṣi kó gbé lọ fún mọ́mì bá òkú ṣùgbọ́n tó wá gbáṣọ yẹn lọ́wọ́ padà wá mọ̀ pé kò ṣe àwọn èèyàn ló ń ṣe bá òkú pé mọ́mì ẹ̀ gbọ̀ngàn ló ń ṣe mọ́mì bá òkú ló ń ṣe bá òkú kò sì gbà sí bá òkú wà kékeré ó jẹ́ ọmọ tó máa sick ìgbà tó wá sick ó wá ní ọ̀rẹ́ kan ọ̀rẹ́ yẹn òun ló wá sọ pé òun ti bá wá solution lò wọ́n ní pé ẹbọ ló máa gbé pé ẹbọ yẹn tó bá ti gbẹ́bọ yẹn Araba òkú máa yá orúkọ ẹ̀gbọ́n ẹ̀ ní Dúrójayé òun orúkọ ẹ̀gbọ́n bá òkú ṣùgbọ́n tó ṣàwá gbẹ́bọ yẹn tí Dúrójayé ṣe bẹ̀rẹ̀ sí ṣe àìsàn nìyẹn tí ìyẹn ẹ̀gbọ́n bá òkú tó ń ṣe gbé sickness yẹn nìyẹn ó ṣàwá sọ̀rọ̀ rí àwọn pé àwọn fi ṣe fẹ̀mí rẹ̀mí fúnra wọn ní pé òun ẹ̀ sì lè pé kí bá òkú tún gbẹ́bọ fún ẹ̀gbìn so that sickness yẹn á padà sí orí bá òkú padà kí nìkan ìyá ìṣàwọ̀ bí pé àwọn sọ fún un pé báyìí ní kíní kan kí nípa pé òun náà obìnrin pé kí ni nǹkan tó máa gbà kọ́kọ́ báyìí torí gẹ̀rìn àjẹ́ ni ọ̀rẹ́ ìyá bá òkú sọ ṣàwọn dàgbà lọ sọ wá ní pé àwọn méjì wá kàn kúrò pé tí bá òkú bá ti fẹ́ pé 40 years pé bá òkú máa sick á dẹ̀ máa bá tiẹ̀ lọ so that Dúrójayé òun náà lè jayé títí ẹ̀ ní wọn gbà orí sickness yẹn ní oríṣiríṣi rògbòdìyàn ṣe fẹ́ pé Mádàndọ́lá àti ìyá bá òkú wọn ṣáàjà wọn fèsì ra wọn torí Mádàndọ́lá ó jẹ́ ọmọ tó lágbára and then agbára àwọn àjẹ́ kò lè gbé Mádàndọ́lá torí pé òun tiẹ̀ èmèrè ti àwọn tó lágbára tẹ́ bá àwọn àjẹ́ wọn máa ń sá fún ìmèrè tẹ̀sọ́ ìyá bá òkú òní kankan ṣe sọ̀rọ̀ ọdún wọ́n ṣàjọ máa kọ́ fún síra wọn pé kí ni fọwọ́ mi sílẹ̀ ṣùgbọ́n òun ní kíní fún mi fọ́ bá òkú máa kú ní kíní fọ́ kíní fọ́ so wọ́n ṣàlè máa ṣàwọn àjà wọ́n ṣàtò táìmù kan ó fèsì ìyàbá òkú wípé tó bá ti gbé ẹrù ẹlẹ́rù sílẹ̀ kó gbé ẹrù ẹlẹ́rù sílẹ̀ wípé kó yé gbé ẹrù ẹlẹ́rù sórí kó fa tiẹ̀ lọ́wọ́ health òun máa ṣe gbé òun máa ṣe kókó fún ẹ̀dá òkè Mádàndọ́lá náà dé ní àbúrò náà sọ pé ó fi bá òkú lẹ́gbẹ́ bí òfẹ́ bá òkú another ọkùnrin yóò pọ̀ ní ìlú ohun tó lè fẹ́ Mádàndọ́lá ní rárá òun nífẹ̀ẹ́ bá òkú ni òun bá òkú lè kó kíníkan tí àbúrò Mádàndọ́lá ṣe fẹ́ ìgbé nìyẹn sínú ṣe bí Mádàndọ́lá tó ṣe lọ́gbà mímí bá òkú nílé ni ọ̀rọ̀ ṣàfihàn pé òun ti rọ́wọ́ yín gbọ́pọ̀ ṣàwọ̀ òun máa fi yín lákàlàkà òun máa ṣe lé òun máa ṣe yín ó ṣàìmọ̀ ìbínú pé àbúrò òun ló fún orí kó gbogbo ìyá ìgbà sí wọn lè mú Mádàndọ́lá tó wípé jẹ́ ọmọ alágbára ó jẹ́ ibi ènìyàn so àbúrò ẹ̀ ló ṣàkùn ó wá tó táì kọ́ sí ẹ pé bẹ́ẹ̀ mọ́ lè yìn bá òkú ń bọ̀ bá òkú lórí àìsàn náà tún ti ń sọ pé òun fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún mọ́mí òun pé bẹ́ẹ̀dẹ̀ yẹn kẹ̀dẹ̀ òun máa jẹ́ ká yé mọ̀ kọ́ òun mọ̀ kíníkan wọ́n ṣàṣe bẹ́ẹ̀dẹ̀ fún màmá ń jọwọ́ gbé lórí oríṣiríṣi wọ́n ṣàmẹ́rù dáadáa cause Mádàndọ́lá ṣàwà lókè ló ṣàǹdí pé ọmọ wà láìsàn wà lẹ́sẹ̀ kan ayé ẹ̀sẹ̀ kan ọ̀run kíníkan ìwọ́n wà ń ta oníṣẹ́ pàṣẹ òun jó oníṣàǹdí yọ rẹ̀ báwo náà kó ṣàlọ́kọ́ lọ́rọ̀ jẹ́ ìpínlẹ̀ òun pé nǹkan tó lè fẹ́ ni pé òun ti bọ́ ìyá òun dá májẹ̀ pé òun máa tọ́jú ẹ̀ sòfà tó ń ṣe àlàyé ìyá òun máa ṣe bẹ́ẹ̀dì òun máa ṣe kẹ́ òun máa ṣe oríṣiríṣi ìgbà tó wáyá báàkù ṣàbẹ Mádàndọ́lá pẹ̀sì báàkù náà sì létà àmọ́ pé mọ́mí òun ló ń ṣe òun ó ṣàbẹ mọ́mí pé kọ́fítù òun lẹ̀ kíní mọ́mí ni àwọn olùsúlẹ̀ pé ó máa lọ báàkù ṣàṣọ fún mọ́mí kókè ó dá kọ́ lọ mú ọ̀bẹ kọ́kọ́ pa òun pé ìnira yìí ti pọ̀jù kọ́kọ́ báyìí ẹ̀dẹ̀mọ́kẹ́ Mádàndọ́lá ni ò jẹ́ kí báàkù kọ̀ọ̀sọ̀ òun náà jẹ́ òun tó lágbára so òun ló wà láàrin yẹn báyìí so báàkù wá ṣàbẹ Mádàndọ́lá ìyẹn girlfriend pé kó jọ kó fi òun lẹ fún mọ́mí kó fẹ́ fún òun máa lọ pé ìyá yìí ti pọ̀jù kó jọ pé fi mọ́mọ́ òun lẹ̀ pé mọ́mọ́ òun ṣàlò bí òun dẹ̀lẹ́dẹ̀jẹ̀ lóhun pé nǹkan tó bá sì òun kó fi òun dá kó ṣáà jẹ́ kí mọ́mọ́ òun ṣe ìfẹ́ nu wọn náà ti gbọ́ pé òun máa ṣe Mádàndọ́lá ṣàdúgbò kì kò sí àwọn akọ́gbọ́n sí mú kọ́ mi òun ní kọ́ ṣe tó wá ṣèbí kan sí mọ́mí bá òkú wọn lẹ́nu ìwé ẹni àti Dúrójayé tí wọ́n tẹ̀wọ̀n sí àwọn méjì mọ̀ ara wọn ti ṣì ibi tí báàkù tiẹ̀ ti ń bẹ girlfriend ní ìgbò wà very very emotional ẹ̀yin tí ẹ̀ bá ní ọkàn tọkùnrin ní òde ayé máa bá wọn sùn bẹ́ẹ̀ pẹ̀lú wọn ké gan-an ẹkún yẹn pọ̀ sọ́ṣà tẹ̀wọ̀n sílẹ̀ tí wọ́n mú báàkù wọn àjẹ́ ní wọn náà tó ṣe bẹ̀rẹ̀ ṣe ń ka gbogbo wẹ̀rẹ̀wà wọn wọ́n ṣàǹkà invitation wọn wọ́n ṣàgbà ẹ̀mí báàkù wọn gbé fún Dúrójayé kí Dúrójayé mọ̀
kóun náà jayé ní kóun náà jayé ní ìwọ̀nba bí tó ti dúpẹ́ kọ́ gbé ayé fún dúró jayé náà jí sáyé bọ̀bá òkùnkùn ìgbà tó wá jí sáyé kò pẹ́ ẹ̀nà tí dúró jayé tó mú ẹ̀ṣẹ̀ kú ni ọ tí wọ́n wá ṣe tó ṣe lùsù lọ́nà méjèèjì ni ọ nígbà bẹ̀rẹ̀ sí ké kíní kan pé Mádàndọ́lá wà mí Mádàndọ́lá ṣáà fojú burúkú rẹ̀ pé ṣé ó máa iná pẹ̀lú ṣá ìgbà tó wá sí fáwọn méjì kú bá ìyá yẹn wá ké Mádàndọ́lá ṣáà bó sọ̀rọ̀ sí pé kí n ṣe ìyá abiagba ni ní kíní kan kí n kó ṣáà sọ̀rọ̀ sí ṣe fẹ́ ti pa wọ́n ó yẹ jẹ́wọ́n náà ó yẹ ṣe kíní kan dúró jayé pẹ́pẹ́ pé jayé ayé òun náà dà kíní kan kìnì kan ṣó mọ pé dúró jayé ẹ̀mí kúkúrú ló pa látọ̀run Mádàndọ́lá ló jẹ́ ká mọ̀ pé ìbùngàn dúró jayé ọ̀rùn gan ló wà lórí ìdùbúlẹ̀ àìsàn ó ti tó táìmù tó ń náà wà padà pẹ́ ẹ̀mí kúkúrú lóun náà kọ látọ̀run wa so ìyá yẹn ṣáàkẹ́ ṣàṣọ̀rọ̀ sí wọn ni ẹ̀ṣẹ̀ gbogbo ojúlé oògùn ní kíníkan kìnìkan Mádàndọ́lá ìmọ̀ ó jẹ́ ọmọ tó lágbára ó ṣàpẹ́ Olódùmarè pé kọ́lọ́run ṣàárẹ̀ ọ̀pọ̀ wọn kíníkan kìnìkan wọ́n ṣáàjì bá òkú sí ayé tí bá òkú ṣe jí nìyẹn ìyá yẹn wá fẹ́ rọ́ọ̀gì bá òkú tí Mádàndọ́lá ṣe gbá wọn màdà tó yẹ gbá wọn màdà nìyẹn ọ̀tọ́ ṣe wá parí múfì àpẹẹrẹ pé Mádàndọ́lá olóyún so definitely ẹ̀sìn mo báyìí pé Mádàndọ́lá àti bá òkú wọn padà fẹ́ràn ọwọ́ alóyún bí tó wá parí múfì yẹn sí nìyẹn ẹ̀yẹ́ olólùfẹ́ mi ẹ wá gbàgbé àti lọ sórí YouTube Keloro Arakingi cause fíìmù yìí ó kọ́ wa nípa pé real love téèyàn bá nífẹ̀ẹ́ yẹn tó jẹ́ genuine love lẹ́nu no matter what sí nǹkan tẹ́ni yẹn bá face any challenges tẹ́ni yẹn bá pass through so far tó jẹ́ pé ìfẹ́ gbọ̀ngàn ìfẹ́ òtítọ́ kò ṣe ìfẹ́ tàn kò ṣe ìfẹ́ ẹnu o ìfẹ́ gbọ̀ngàn lẹ́nu sẹ́ni ẹ máa dúró tì ẹ máa gbogbo nǹkan tó ń ṣe ẹ máa bá farada ẹjọ́ máa jọ fight gbogbo bá sùn yẹn ìfẹ́ òdùn pé bí a torí owó nìkan ní bá nífẹ̀ẹ́ yín gan-an kó tó bá ń ṣe yín at that moment á dúró sí yín á sọ̀pọ̀ sí yín pé ẹ fight battle yẹn ẹ lè overcome ẹ and then ní èyí pẹ́pẹ́ sí gbójúlé oògùn máa ń fèlè o Ọlọ́run nìkan òun ni ọba tí kò kì í fèlè rárá àti rárá ẹ̀yẹ lólùfẹ́ mi má jẹ́ kí n máa káàpù jù má gbàgbé àti lọ wọ Arakingi lórí YouTube ọtí bá dẹ̀ ní múfì kan tẹ́fẹ́ kí n lọ wọ́n lè drop it in the comment section àti màá rí alẹ́jọ́ rẹ̀ ó dìgbà.